Atila. Agba. Thank you very much. Aba. Inú mi dùn láti rí. I'm so happy to see you. A kú ọdún. A kú ìyèdún. Ẹ̀yin tí wà nílé ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Since a festive period is a season to celebrate with loved ones, with family and friends and everyone around us. So I decided to invite Atila over to my place. So kò ní jẹ́ pé àwọn nìkan ni wọ́n máa wà ní ilé ọ̀dọ̀ wọn tí wọ́n máa wà lonely. So he came over and yummy. Fàájì ń lọ, oúnjẹ ń flow, everything lọ bí ó ṣe yẹ kí ó máa lọ. Ẹ ṣé gan. Atila. Torí tèmi nìkan. Ẹja ṣe díẹ̀ ó dàbẹ̀ yẹn. Ó ti dà ó ti dàbẹ̀ yẹn. Okay. Ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀yin tèmi lé. Ẹ wá ayé tí mò ń jẹ ń bí o. Ayé Miami Nàìjíríà ni o. Ẹ̀yin tí wà nílé ẹ káàbọ̀ sí orí ètò Unscripted with Jeff Owólẹ́wà. Ètò yín, ètò wa. Lórí ọ̀rọ̀ Atila náà ni a ṣì wà. But fún àǹfààní a lot of people tí wọ́n rí àwọn previous videos tí a ti ṣe tá ti gbé Atila wá. Èmi ni Abiodun Emmanuel Samson aka Atila. Ilé Ariwo, JSM lọ́mọ, Bísọ́mọ lùgbàlùgbà like that. Àánú ni mo béèrè. Àánú ni mo béèrè. Àwíjàre kò sí o. Àánú ni mo béèrè. Atila ló jókòó yìí o. Atila is one of our veterans in the industry. This is Atila of GSM Lomo, Atila of Ale Ariwo, Atila of Bisi Omo Lugba, and so on and so forth. Ẹ̀yin tí wà nílé, Atila wọ́n ní ìṣòro ráńpẹ́. Òun la fi gbé wọn wá sí orí ètò. This is just for the sake of a lot of people that did not see the previous videos we have done with Atila. So we are bringing him to the fore once again. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, wọ́n ti fún wọn ní ilé. Ilé tí à ń sọ yẹn náà ni ẹ̀ ń wò yìí ní orí screen yìí. Yàrá kan rèé, parlour lélẹ̀, living room yẹn lélẹ̀, so passage, second bedroom lélẹ̀, kitchen lẹ́ ń wò ní ọ̀kan yìí. Then ẹ rí pé kitchen yẹn make sense. Then toilet àti bedroom òun náà ni ẹ̀ ń wò yìí. Wọ́n ti fún wọn nílé pé kán lo odidi 2 bedroom flat fún odidi ọdún méjì. Ẹ má jẹ́ kí n ẹnu oníkan báyìí láti máa ń gbọ́ pọ̀n. Atila ẹ kí àwọn ará ilé fún àǹfààní àwọn tí wọ́n wo previous videos yín. Tá fi gbé yín wá ṣàlàyé. Ẹ̀yin ará ilé ẹ ṣé gan-an. Orí ètò Unscripted la wà yìí o. Mo dẹ̀ ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣàánú fún mi. Pàápàá ẹ̀yin tẹ́ ra fóònù fún mi torí mo ti ní fóònù mo fi ń browse, at least mo ti ń wà lórí afẹ́fẹ́ díẹ̀díẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ fowó ṣe mí láàánú. Mo dúpẹ́ lọ́wọ́ madam tí Ọlọ́run mọ̀ wọ́n ní ká má dárúkọ àwọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà náà tẹ́ tún nífẹ̀ẹ́ mi tẹ́ ṣàánú mi. Ilé yín ò ní dàrú o. Àmín. A kú ọdún a kú ìyèdún. Ẹ̀mí á ṣe púpọ̀ o. Ẹ dẹ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ Jeff náà àti ìyàwó Jeff o. In fact aṣọ tí mo wọ̀ àwọn náà rà fún mi. Alhamdulillah, Ọlọ́run ni. Ọlọ́run ni. Atila ẹ má ké. Ìyá ọ̀dà. Ẹ má ké. Mo jẹ ìgbádùn ọ̀sẹ̀ méjì. Ó dà pé mo wà nínú ayé tuntun. Mo ṣe jẹ fried rice pẹ̀lú chicken tán ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Àánú ni mo bẹ̀bẹ̀ fún. Ó bẹ̀ yín torí Ọlọ́run Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Wọ́n ti fún mi ní 2 bedroom flat lóòótọ́. Kò sí kankan nínú 2 bedroom flat yìí. But ní ọlá yìí tẹ́ ṣàánú fún mi. A ti ra sink tá fi ń yàgbẹ́, a ti ra tá fi ń fọṣọ WC, a ti ra wáyà, wọ́n ti bá ń faná sí. Kódà wọ́n ti bá ń fi fáànù ẹyọ kan, ceiling fan sínú ẹnu yàrá yẹn. A ti kun room and parlour, a ti kun àti wọlé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Orí ẹni ni mo ń sùn. Kódà ara ń ro mí, ọrùn ń ro mí. Mo ìwà èmi kọ́ ni mo ń sọ̀rọ̀, Ọlọ́run ló ń bá mi sọ̀rọ̀ torí pé mo mọ condition tí mo wà. Ṣùgbọ́n tí wọ́n bá ń rí ìdùnnú, èèyàn á pa ìrònú rẹ̀. Ọdún méjì máa tó pé ọdún méjì náà fún mi pé kí n fi lò. Mo sì ní di bẹ́ẹ̀dì, mo ní di chair, mo ní di fan, àwọn nǹkan tí wọ́n lè lò nulẹ̀. Pàápàá tí n bá ti bẹ̀rẹ̀ sí ní ìgbádùn nulẹ̀ yẹn,
mo láti ṣiṣẹ́ nínú òògùn mi kí n lè máa jẹ mo mọrún gẹ̀ dáadáa mi tí mọ bábà tó máa bá tabajọsọ competition tó lè gẹrun jù mí lọ wọ́n mọ̀ mí ní Allen Avenue wọ́n mọ̀ mí lálẹ́ mọ́ṣọ́ wọ́n mọ̀ mí ní Ìbàdàn kò sí irun tí mi ò lè gẹ̀ mo gẹ̀ Lebanese mo gẹ̀ Indian mo gẹ̀ China kò sí irun tí mi ò lè gẹ̀ pàápàá tí n bá ṣiṣẹ́ ni máa rówó jẹun ni máa rówó lé san ọdún méjì máa tó pé o mo lè gẹrun mo lè ṣe ọ̀dà mo lè kunlé pàápàá ẹ̀yin tẹ́ ń túnlé ṣe fọ́dún ẹ̀yin tẹ́ fẹ́ kó lọ léyìn tuntun tẹ́ ń kọ ẹ fi kan dán mi wò ẹ rí i pé tuntun ni Olúwa nínú ayé mi mi fẹ́ tọrọ jẹ mi ìṣalágbe mo lápá mo lẹ́sẹ̀ kò sí kan tó ṣe mí I can be able to walk in my sweat please I am begging Nigerians please help me ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi àánú yìí ni mo fẹ́ ẹ jọ̀ọ́ dúró lọ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mi ìṣalágbe mi ṣe lè bí condition ló mú mi ṣe léyìí but mo mọ̀ pé tí ẹ bá ti ṣe fún mi I will make you proud my fans I will make you proud Abiodun Emmanuel Samson aka Atila I will make you proud I'm alive mi ò tí kú o wọ́n ní mo ti kú mi ò tí kú mo wà láyé mo wà láàyè ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ pè yín síṣẹ́ torí previous videos tá a ṣe yẹn àwọn kan sọ pé give me Atila number ẹ fún aláwọ̀ number Atila mo ẹ̀ṣẹ̀ wá ń fún ọ ní number ẹ fi opportunity yìí sọ number yín fún àwọn aráalé tán bá fẹ́ pè yín síṣẹ́ ẹ lọ́n fẹ́ kunlé ni ẹlòmíì lè fẹ́ gẹrun kó ní di home service ṣé ẹ lè ṣe home service. I'm there home service yẹn kan já ojú kọ́ máa bá wa shop lọ. ok Atila lè ṣe home service o wọ́n mọ̀ọ́rùn gẹ̀ o wọn kì í ṣe old school bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ọ́rùn ìgbàlódé gẹ̀ kò sí style tí wọ́n ò lè gẹ̀ mo ti rí Atila tí wọ́n ti gẹrun rí dáadáa ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ gẹrun home service anywhere tẹ́ bá wà tẹ́ bá pè wọ́n ẹ pè nọ́mbà yín. 081 066 58207 081 066 58207. ok nọ́mbà Atila òun ni ẹ ti fetí ara yín gbọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ kunlé tẹ́ bá ní iṣẹ́ fún wọn tàbí níyàn tó fẹ́ kunlé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè wọ́n síṣẹ́ wọn ò lè disappoint yín Atila mọ̀ ń pa painting wọ́n mọ̀ ń pa bọ́n ṣe máa ń po ọ̀dà papọ̀ àwọn èèyàn kọ́ ló máa ń pè lápọ̀dà. àpọ̀dà níbo àpònú bó ń ṣe òpònú a máa ń po ọ̀dà ni. ẹ má bínú gbogbo ẹ̀yin painters. làwọn mọ̀ porúkọ wa ni torí kéèyàn lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn kó lè yé ara wa dáadáa òun ni mo ṣe ń lọ sí extent yẹn ẹ jọ̀ọ́ ẹ pè Atila síṣẹ́ wọ́n máa ń kunlé Atila mọ ọ̀dà pò wọ́n dẹ̀ mọ ilé kùn dáadáa wọn ò dẹ̀ ní disappoint yín oríṣiríṣi designs wọ́n ṣe máa ń kún àwọn ilé wọ́n ṣe máa ń mix àwọn ọ̀dà yẹn òun ló mọ̀ ọ́n ṣe ẹ pè wọ́n nọ́mbà wọn lẹ ti gbọ́ tí wọ́n dárúkọ yẹn now Atila ẹ jẹ́ ká tó wá fi opportunity yìí náà sọ account number account details yín ẹ tún sọ fún àwọn èèyàn. 15 38 10 95 93 Access Bank Abiodun Emmanuel Samson ló máa mú jáde èmi náà ni o aka Atila. ẹ̀yin tí wà nílé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ náà ni à ń bẹ̀ lórí platform wa lórí foundation wa à ń gbìyànjú but I need the help yín lórí ọ̀rọ̀ Atila Atila máa ń gẹ irun kò sí Atila máa ń ṣe dread o wọ́n máa ń tí ẹ sọ fún wọn. àmì ṣe dread mo ti galaxy side cut kò sí irun tí mi ò lè gẹ̀ skin and tint mi mọ anything you need me to do about hair mo wà ń bẹ mo ti bá díjú máa gẹrun ilé kúnkún tó wá jẹ́ nǹkan tó rọ̀ mí lọ́rùn tó pé mo bá lọ́wọ́ ẹ̀gbọ́n mọ́ sí mi ni kì í ṣe pé mo lọ kọ́ńtà àti lé ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. ẹ̀yin tí wà nílé ẹ ṣeun gan gbogbo support yín la rí àdúpẹ́ èyí náà ní tán lọ́wọ́ yín God will continue to bless you. Amen. A kú ọdún o ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìní ọjọ́ ọdún ìtúnú àwẹ̀ yes then another thing tí mo tún fẹ́ bẹ̀yìn fún òun náà ni pé Atila tẹ́ ń wò yìí àgbà ni wọ́n ọmọ ṣiṣẹ́ dẹ̀ ni wọ́n kọ́ ló ń fi àlùbáríkà ti ṣe gbogbo wa Atila need the help láti gba shop Atila need the help láti ra barbing equipment wọ́n máa ra chair wọ́n máa ra mirror wọ́n máa ra clipper wọ́n máa ra gbogbo àwọn nǹkan tó máa ń rà sí barbing salon Atila need the help ẹ jọ̀ọ́ ẹ dìde ìrànlọ́wọ́ f'Atila ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọn ò tí rí àwọn previous videos wa òun la ṣe tún ní ká gbé wọn wá
pé kán wá bá wa ṣọdún ní inú ilé pé ọ̀dọ̀ wọn àwọn nìkan lọ́wọ́ à ń bẹ̀ pé kán lè jáde kára wọn lè tún yá dáadáa kán lè bọ́ sí gbòòrò kájọ ṣọdún papọ̀ láṣẹ ní kán wá àwa ní ká fọ opportunity yẹn tún kí yín fún ọdún ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé a ti gba Ramadan tán ọ̀pọ̀lọpọ̀ Ramadan a máa gbà láyé gbogbo àdúrà tá a gbà nínú Ramadan ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run á dáríjì gbogbo wa gbogbo ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run á dáríjì wa oṣù alápọ̀nlé ni Ọlọ́run á pọ́n wa lé oṣù àánú oṣù ìkẹ́ ni Ọlọ́run á kẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú fún Atila tẹ́ ń ṣàánú fún àwọn àlejò tá à ń gbé wá sórí ètò Ọlọ́run á túbọ̀ máa kẹ́ yín Ọlọ́run á ṣàánú gbogbo yín bí tẹ́ ti ń mú owó kò ní tán bẹ́ẹ̀ aburú kò ní kángun sí ìkọ̀kan nínú yín gbogbo nǹkan tẹ́ wá níran àti tẹ́ tó ń dùn yín lọ́kàn ní kọ́nà ọkàn yín tẹ́ ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé k'Ọlọ́run ṣe fún yín Ọlọ́run á ṣe fún yín àdúrà wa máa gbà Atila ẹ tún sọ fáwọn aráalé ìrànlọ́wọ́ lẹ need kẹ́ wá for opportunity yẹn drop account details yín ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà yìí fans mi ẹ̀yin tó nífẹ̀ẹ́ wa tẹ́ nífẹ̀ẹ́ àwọn onítíátà ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. torí àwọn tí wọn mọ̀ torí ẹ ti change a lot of people wọn mọ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ àwọn films tẹ́ ti ṣe. èmi l'Atila o alẹ́ Ariwo GSM lọ́mọ ẹ tún sọ kọ́rọ̀ yẹn máa lap. alright ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin fans mi ẹ̀yin ọmọ Nàìjíríà àti ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ àwọn onítíátà lápapọ̀ èmi ni Abiodun Emmanuel Samson aka Atila nínú GSM lọ́mọ èmi ni mo sọ pé Atila ń lọ tó ti yé yín ní the end film yẹn èmi náà ni o mi pẹ̀lú Alhaji Pasuma ọ̀gá ńlá Twiley lájọ ṣe GSM lọ́mọ èmi náà ni mo wà ní Bísí ọmọ lùgbàlùgbà tájọ tí mo bá ọkùn Jídé Kòsọ́kọ́ ṣe iṣẹ́ pẹ̀lú Bísí ọmọ lùgbàlùgbà pẹ̀lú bọ̀dá mo ti gbàgbé orúkọ ọ̀gá mi yẹn so èmi náà ni mo tún wà ní Alẹ́ Ariwo tèmi pẹ̀lú Lálà ó jọ ṣe eré nínú fíìmù yẹn pẹ̀lú brọ́dà mi kan tó ti wà Yankee sìn Yomi Fashla no it's not Yomi finest Funṣọ́ Adéolú uncle Funṣọ́ shout out to Funṣọ́ Adéolú àgbáwo bàbá ẹ wo àtẹ̀yìn ìyá mi àánú ni mo fẹ́ o ẹ jọ̀ọ́ mo ní apá láti ṣiṣẹ́ egungun mi dẹ̀ ṣì wà ń bẹ̀ kò tí ì lu wò torí tíyàn bá ń tọrọ ẹ̀gbin àti òṣì ó máa tẹ̀lé but tíyàn bá níṣẹ́ ọwọ́ tiẹ̀ á mú lọ́kùnkúndùn màá lè fowó mi tún àwọn ìdílé mi ṣe èmi gan màá lè ra ọjọ́ ọ̀la mi lẹ̀ torí ìgbà mélòó ni ọdún méjì máa fi pé inú ilé tán fún mi ó dẹ̀ láti gbáradì láti ẹ̀ ti mọ bí ṣe máa ṣe ra mi torí pé àánú náà ṣe fún mi ò dẹ̀ gbọ́dọ̀ fi bí ṣú àwọn tó ń ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ ọmọ aláìní ni mo fẹ́ o mi ò níyàn kan jẹyìn Ọlọ́run àtẹ̀yìn tèmi o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí tí ẹ gba ṣọ́ọ̀bù tí bá dẹ̀ gba ṣọ́ọ̀bù tí mo ṣe saloon tíṣẹ́ painting bá yọ yẹn ò ní kí n má ṣe kan ò lè dí kan lọ́wọ́ ẹ jọ̀ọ́ àánú ni mo fẹ́ máa ṣiṣẹ́ nínú ògùn mi kí n lè máa bọ́ ara mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo ìtẹ́ ti ṣe kò ní sún yín kò ní rẹ̀ yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. account number yín. account number mi 1538 10 95 93 Access Bank. Atila, I've been meaning to ask you this question. Okay. Ṣé nǹkan tẹ́ ṣe nínú Alẹ́ Ariwo yẹn ṣó dáa? I'm an actor. Mo mọ̀ pé script lẹ follow, character lẹ play. But ṣé tọ́mọ̀tẹ̀ wàá rányàn ṣe ẹ̀rú ìyẹn máa ń fi tọmọ jẹ ni wọ́n wá ní kẹ́ ṣe adúrú wà bẹ́ẹ̀ yẹn nínú fíìmù yẹn ẹ̀yin náà wá lọ sí extreme yẹn ẹ wá fàájà ṣó dáa. Àkọ́kọ́ náà kí n gba bíbá ìwọlé wọ́n ní ìdí iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀ o mi fẹ́ dárúkọ ẹni tàjọ ṣiṣẹ́ yẹn kárátà kan wà tán ní kí n ṣe nínú múvì kan tán ní kan gbá mi létí wọ́n gbá etí yẹn gidi ni o fíìmù kan náà wà bẹ́ẹ̀ yẹn mi fẹ́ polówó fíìmù yẹn lórí ètò yìí ni torí wọn ti sọ̀wọ́ polówó yẹn wọ́n ní ká lọ búdé wọn nu ilé yẹn ká lọ jalè àwa lé àwọn èèyàn jáde láti inú yàrá wọ́n ní kí n fún obìnrin kan ní àbàrà superstar ni wọ́n ṣé wọn tí kárátà bá wo ara tíyàn bá ń ṣiṣẹ́ tẹ́gbẹ́ wọ̀ tán èèyàn onímọ̀ píṣẹ́ lòun ṣe ó mọ̀ dàbí pé èèyàn ń ṣeré ni ìgbà tí máa bu àbàrà lu ìyá nídìí ìyá sorry ṣé yàn èso jábọ́ ń di ìyá mi ni o so ní tòótọ́ tá bá wò lójú wò ṣe ìlú wa àti àṣà àti ṣe wa kò lójú mu wọ́n nídìí iṣẹ́ yẹn kárátà tó fún mi yẹn tí n bá ṣe dáadáa wọ́n tún máa bú mi lọ́la náà ni so ẹ má bínú ẹ̀yin fans mi ń ṣèyàn burúkú o gbogbo ìbọn tá à ń gbé dání ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ni mo ṣe ń gbé ìbọn lójú ayé o
I'm a very peaceful person, no? And I'm holy. Man lọ church o, redeem ni mo ń lọ. Wọ́n dẹ̀ mọ̀ mí ní church mi dáadáa kò ṣe péré. Àwọn tó bá ń wò mí láti ilé bá wà pé so máa yìí because ní church wọ́n mọ̀ pé ìyà kan jẹ mí. Bí ìgbà tí mò ń ṣe security in church ni. Because tí service bá ń lọ, a ní láti máa protect àwọn tó wà ní church. Tí service bá ń lọ, àwa kó máa wọlé, máa jáde, ìdíwọ́ kí lè jókòó. Tẹ́bà máa gbọ́ Simon, a máa tẹ́tí kan sínú ilé, a máa fojú kan síta ni. So fún question tẹ́ béèrè yẹn, bí iṣẹ́ wa ṣe gbà nìyẹn. Atila bàbá iṣẹ́ kan náà ìlàjọ ń ṣe nǹkan tẹ́ ṣe inú fíìmù yẹn kò sí kàtà wo fíìmù yẹn kí ló dé ẹ̀dẹ̀ dájú Atila lálàwo kan lẹ̀ nínú fíìmù yẹn bẹ́ẹ̀ yẹn mi náà kọ. ẹ̀mẹ́wàá lẹ́yìn padà wálé wá ń gbowó. àbúrò láti gbowó náà what's the best is always the best. What's the best yín wò what's the best yín wò. sẹ̀ńtẹ́lẹ̀mẹ̀ tẹ́lẹ̀ ṣìkàdárì ìyàwó létí ó bá gbọ́ràn ó sáńbà ẹni náà bàtà sí wà lọ́ọ́ mi tẹ́lẹ̀ fi mí pa ń gbà mo gbé lọ sùkúl mo dẹ̀ wọ́n pé ọ̀la ló fẹ́ ṣe wẹ́ẹ̀dì kí má ṣe pé bóyá mo ti fẹ́ lọ fi kíní yẹn fi palẹ̀ mo ṣe wá ó dẹ̀ ti fún mi lówó wá gbogbo táwọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfi ká tún ṣe mí o ó ní kí n jọ kí n má pa kí n pa òun sí. wọ́n fún yín lówó gbà tó yálẹ̀ nígbà yẹn náà fẹ́ jẹ́ ń bẹ̀. mo ti ń jẹ tẹ́lẹ̀ náà bọ̀ tí mo tún wá fẹ́ jẹ sí i ó ní àkọ́ wà rán èmi yóò dẹ̀ mọ̀ pọ́kọ́ ìwà rán lóòótọ́ iwájú Ọlọ́run àti èèyàn ìwà yẹn ò dá lóòótọ́ bí ọdún kan tó ṣe ò dá Atila ṣọ́ra ẹ̀ o má yẹ kán ní ẹ̀pá títì. bí ọdún kan Atila ni Atila ló budọ́ yẹn. Atila kan tó ṣe yẹn ò dá má ṣe bẹ́ẹ̀ mọ́ ó dà mo ti gbọ́ ẹ̀yin tèmi ẹ ṣé gan mo dúpẹ́ o. ẹ̀yin tí wà nílé on a lighter note adúpẹ́ one more thing tí mo tún fẹ́ sọ nínú fídíò yìí òun ni pé Atila bàbá ṣé ṣọ́ọ̀tì wa ń rí ok Atila inú envelope ló yẹ kí n fi sí bọ̀ mi mọ̀ bí tí envelope yẹn fò lọ ẹgbà again ẹ fi léyìí ẹ fi sọ́wọ́ Jeff Jeff bàbá ó ní mò ṣe ilé ò ní dàrú ó tún pa mí lẹ́rìn Ọlọ́run máa ṣe bí Jeff ṣe máa ń ṣe fún mi nìyẹn o ṣe fún mi lọ sí boutique ó raṣọ fún mi ra ṣòkòtò fún mi ra boxer fún mi in fact ilé yín ò ní dàrú àárín ẹ̀yin méjèèjì ọkọ àti ìyàwó èṣù ò ní wọ àárín yín bí tó wòye ti jáde àgbà náà ò ní wọ bẹ̀ tí bá lọ ń gbàdúrà jù kí má lọ ṣe pé mo dúpẹ́ gan ẹ̀yin fans mi ẹ wò ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Jeff àti ìyàwó wọn wọ́n ṣe ń tọ́jú mi rèé o vat eléyìí tún yà mí lẹ ẹ jẹ́ tọ́jú ẹ̀ síbi tí ẹ̀yin tí wà nílé kankan ti ní ṣe. gbogbo bí a ṣe ń ṣe ọwọ́ Ọlọ́run support yín tẹ̀tí ń support wa lórí ètò from the beginning òun náà ló ń jẹ́ kí ó máa dún ká máa dá bí ẹdun ká máa rọ̀ bí òwe lórí ètò ẹ ṣeun gan o a rí lè mọ́ lóore àmọ́ foundation wa yìí Jeff Owólẹ́wà foundation unscripted with Jeff Owólẹ́wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá ń bá wa àwọn need the help àwọn need the àánú a lot of our veterans some of our veterans and a lot of other people tí wọ́n sí nínú industry wa tí wọ́n need the help à ń ṣe ìwọ̀nba tí a lè ṣe à ń ṣe ìwọ̀nba tí agbára wa ká mo wá ń fi àsìkò yìí náà tún bẹ ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run support yín òun ni a nílò ẹ̀yin tẹ́ bá fẹ́ support channel wa ẹ support channel wa Ọlọ́run á máa support yín ibi tẹ́ ti ń mówó tẹ́ ti ń support àwọn support tẹ́ ti ń ṣe náà gbogbo ẹ̀ là ń rí adúpẹ́ iná nìtàn lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ Atila à ń gbìyànjú mo tiẹ̀ ti ń wò pé ibẹ̀ yẹn ilé yín yẹn máa ní the curtain mo ti ń wo bá ṣe fẹ́ ṣọ̀rọ̀ curtain náà Atila ní the television wọ́n ní the fan ẹni tó bá ní standing fan ẹni tó bá ní ceiling fan ẹni tó bá ní rọ́ọ̀gì ẹni tó bá ní carpet ẹni tó bá ní bẹ́ẹ̀dì ẹni tó bá ní chair location tán wà Èkó ní Lagos State ní. even paint. ẹni tó bá ní paint. I can paint it myself. tó lè fi ṣe wá láàánú. anything tẹ bá ní láti fi help wọn. ara ń ro mí. kí ilé yẹn kó lè wà more comfortable fún Atila so wọn á lè máa sùn dáadáa ẹni láti rà síbẹ̀. Foundation try à ń gbìyànjú pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ dìde ìrànlọ́wọ́ à ń try à ń gbìyànjú but I need the help sí
a ní di ìrànlọ́wọ́ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún wa ní orí ètò ẹ ṣàánú Ọlọ́run á túbọ̀ máa ràn gbogbo yín lọ́wọ́. Àmín. Atila Bàbá. ká tó ṣe àṣekágbá ètò mo fẹ́ jẹ́ kí ẹ fi opportunity yìí kẹ́ tún bẹ̀ àwọn èèyàn ẹ bẹ̀ wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n máa ti ń gbọ́ kí wọ́n ṣàánú yín kẹ́ tó wá fi account number yín kẹ́ tó fi band. Àánú ni mo béèrè o ẹ̀yin fans mi ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lókun lẹ́yìn òdi àánú kò ní sú yín ṣe o. Àmín. ẹ tẹ́ ẹ máa ṣàánú fún tí ìrìn àjò yín máa dàrú Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí ṣe o. Àmín. èmi Abíọ́dún Emmanuel Samson aka Atila alẹ́ Ariwo GSM lọ́mọ tó ń bolo bísí ọmọ lùgbàlùgbà bẹ́ẹ̀ lọ mo ń fi àsìkò yìí bẹ́yìn second chance mi nílé mi fẹ́ miss ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹni tọrọ jẹ ẹni tọrọ mu ẹni tọrọ náà ẹni tọrọ lò ilé yìí ò ní dàrú gbogbo nǹkan tó ń dúnú ayé yìí kò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ mo ní ìdí nǹkan sínú ilé yẹn mo ní ìdí bed mo ní ìdí chair mo ní ìdí tv mo ní ìdí fan a ní láti fi carpet or rug torí tẹ bá wo òṣì àti ìyà kò dá o tẹ bá wo ojú mi ẹ rí i pé ó dà pé ọwọ́ àtúnṣe ti ń bà mí èmi náà wòra mi nínú mirror ńgbà mo débi mo ní àṣàkà àlìkà èmi náà ni mo tẹ́ ń yọ ẹ̀kẹ́ díẹ̀díẹ̀ báyìí lójú tẹ́ ń dán bí okó kínní ẹ jọ̀ọ́ dúró lọ́ọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tó bá jẹ́kún lọ ẹ̀yin la máa fi ń rí àsìkò yìí tí mo ní tí mo lè rí ìrànwọ́ yín rè this platform tí wọ́n ti fi ṣàánú mi tí àwọn àgbáyé ti lè rí mi ẹ̀yin aláàánú ní gúúsù ní àríwá ní ìwọ̀ oòrùn ẹ jọ̀ọ́ ẹ nawọ́ àánú sí mi ẹ wo mo mọrún gẹ̀ mo lè ṣọ̀dà mo lè kúnlé kò sí nǹkan kan tó ń jẹ́ iṣẹ́ tí mi ò lè ṣe kódà yàtọ̀ sí irun gígẹ̀ yàtọ̀ sí bóyá nkunlé tẹ bá wò pé máa wúlò níbì kan ní channel kan fún yín tẹ lè rán mi iṣẹ́ I can do it o. àwọn kan wà wọ́n ṣe dispatch rider èmi ò mọ rider gùn bó tó bá pé ẹ ní èrò kan tẹ fẹ́ gbé lọ síbi Abidjan àbẹ fẹ́ gbèrò kan lọ Ìbàdàn tẹ́dẹ̀ mọ̀ pé mo wà lẹ́kọ̀ọ́ tẹ́dẹ̀ ní trust nínú foundation yìí tẹ bá ti pé Jeff owó lè wà in fact we will do it and we will deliver what you want us to do. àánú yín ni mo fẹ́ àánú òde ni wọ́n yín. Àmín. àánú ni wọ́n yín o. Àmín. ẹ ṣé gan. ẹ̀yin tí wà ní orí ètò ní báyìí ẹ jẹ́ ká tún kíra wa fún ọdún lẹ́ẹ̀kan sí ẹ ṣàdúrà ẹ̀mí àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọdọọdún ni ẹwà máa ń wà o ẹ wà sówó ẹ wà sọmọ ẹ wà sí àìkú baálẹ̀ ọ̀rọ̀ wọ́n ní ìjọ tí ṣìgìdì bá ní kán gbóhùn lọ sódò ìjọ yẹn ló máa tẹ́ o ọ̀hún táyín ti tẹ́ báyìí o gbogbo ojú tó ń wò mí báyìí ẹ ní ṣìṣe o ẹ ní ṣìjẹ ẹ ní ṣìmu ẹ ní ṣìlò gbogbo nǹkan tó dánú ayé tó ń dúnú ayé yín kò ní kú o ọba Elédùmarè tó wá dá yín sáyé tó ní afẹ́fẹ́ ire kó máa fẹ́ sí yín tó gbóná ni kó máa fẹ́ sáwọn tó bá jọ́ta yín o wọ́n sọ pé ṣẹ̀kẹ́rẹ́mẹdè àfàìmọ̀ ni kò ní mọ́ra ni ọlá òjò á jẹ́ tiyín ọlá ọ̀sán á jẹ́ tiyín ọlá alẹ́ á jẹ́ tiyín gbogbo oore tó jẹ́ tiyín kò ní bọ́ sọ́wọ́ ta yín o wọ́n ní gbogbo ọwọ́ ní máa ń yọ gàgọ́jọ orí lọ ẹ̀ yọjọ ta yín lọ bó ṣe máa rí nìyẹn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah mẹ́ta hallelujah hallelujah hallelujah. ẹ jọ Ṣẹ̀kẹ́rẹ́mẹdì yẹn kò yé mi. inú tíátà náà ni wọ́n ti fún wa ọ̀fọ̀ kan wà tó máa ń pè ní kátàmbárí ni wọ́n ń pè ríyá àlálì bàdárí ni wọ́n ń pè àlálì àgbàmọ̀lé ògbọ́ kàtàǹfìyá lékeleke aládùúfà ẹyẹ wọ́n ní tó bá jáwé ẹwọ́ ètè ní tó bá jáwé ẹsẹ̀ ètèjì lórí ògòǹgò lórí ògòǹbẹ̀rẹ̀ láyé mo ti kọ́ ìwọ́n yán tó bá gúnyán tó ń bi tẹ́tí lọ ṣe patí àbí ibi tí ẹ lọ tẹnu fẹ́ róúnjẹ bí a yan 2000 tó wá kọ yán yẹn báyìí kì í ṣe pọ́n ti pọ́n lẹ̀ tẹ́ ẹ̀ bá rí kékeré nínú orí yán yẹn ẹ bá wọn máa jẹ o ẹ taka òṣì dànù òṣì ò ní wọlé yín o gbogbo ojú tó wò mí ẹ ní mọ̀ṣí o ẹ ní mọ̀ya o eléyìí oṣù ọ̀fọ̀ ẹnu kọ̀ǹfàmù ni o bọ̀ ìdí tíátà náà ti fún mi o. ẹni sùúrù ṣé tí wọ́n fún yín káràtà babaláwo bí ẹ ṣe jókòó yẹn máa ṣe. ṣíṣe ni àrè. wọ́n máa gbé ẹ̀yìn àti alápinni papọ̀ pé ó yá. wọ́n ti sọ nǹkan tí máa ṣe dandan ni kí n ṣe míṣẹ́ mi wà àṣe alápinni ọ̀gá n kò ṣàkọ o wọ́n bá rúbúrúbú kábíyèsí o. wọ́n máa gbẹ̀yìn àti ìdìbò olùjà papọ̀. ìdìbò olùdà ẹjọ́ máa jọ ṣe àjọ máa ṣe wa ṣíṣe ni ẹ wo bẹ́ẹ̀ fún mi pásítọ̀ bẹ́ẹ̀ fún mi láàfáà bẹ́ẹ̀ dẹ̀ ní kí n ṣodi ń bẹ́ sáì kò sí ìtì mi ò lè ṣe o ẹ ṣáà má jẹ́ kí ibi pa mí ẹ máa fún mi ní nǹkan tí máa ṣe tó máa fún mi lówó. èmi rí Abíọ́dún ọmọ Samson aka Atila rè o
mo dúpẹ́ lọ́wọ́ ìyá Ṣàpọ̀n Abẹ́òkúta Tampa, mo dúpẹ́ o ẹ ṣe gan ẹ kú ìtọ́jú mi o ẹ kò rí mi lóòótọ́ ṣùgbọ́n ó dàbí pé platform owó lè wà ẹ ti máa rí mi báyìí o mo dúpẹ́ lọ́wọ́ president wa Babaláti tó ayé lè ọ̀gá mi mo tún dúpẹ́ lọ́wọ́ Ṣẹ́gun Ògúngbè ọmọ rẹ̀ yẹn ó try fún mi gan-an púpọ̀ bẹ́ẹ̀ náà ni Owólabí Àjàsá I so much appreciate you my governor ẹ wo ilé yín ò ní dàrú àwọn tí ó yẹ kí n dárúkọ pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Òbímọdédé Òbímọdédé kudos I owe you one my brother I love you bẹ́ẹ̀ ni àwọn kan tí mi ò tún rántí náà bẹ́ẹ̀ gbogbo ẹgbàá lápapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o torí pé ẹ ṣùgbọ́n mi ẹgbà tí mo dé state meeting for the first time nígbà tí mo lọ sẹ́gbà gọ́vnà ní kan pè mí jáde ó dẹ̀ ní kí n pe nọ́mbà mi àwọn tó bá máa pè mí síṣẹ́ ní ọ̀sẹ̀ kejì mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbaṣẹ́. ẹ̀mí wa tó ṣe ọdún ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà ara nínú owó nínú ìdùnnú àdúrà wa máa gbà lágbára Ọlọ́run. Ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò Unscripted with Jeff Owólẹ́wà a lè dúpẹ́ tán ẹ ṣeun gan fún gbogbo support yín ní gbogbo ìgbà gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń nawọ́ sí wa gbogbo ẹ̀yin tẹ̀ ń support wa financially tẹ̀ ń support àwọn guest tá a gbé wá sí orí ètò àdúpẹ́ gan a lè dá ṣe òun la ṣe ń bẹ̀bẹ̀ fún àánú pé kí ẹ ṣàánú then especially Atila gbogbo ẹ̀yin tẹ́ ti náwó sí Atila ẹ ṣe gan o madam tó fún Atila ní ilé tọ́ni kan lò bẹ̀ fún 2 years ẹ ṣe gan iná nìtàn lọ́wọ́ yín aburú ní kángun sí yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀ náà ni à ń rí thank you so much. ẹ kú ọdún ẹ kú yèdùn ẹ̀mí á ṣe tó pọ̀ o ẹ ṣáà ti rí mo ti jẹ mo ti mu wọ́n ní kò tí ì tòṣẹ̀ wọ́n ní kí wọ́n fẹ́ gbé mi jáde wọ́n ti ń gbé mi jáde báyìí o mo fẹ́ lọ jayé bí ayé Miami ó ti yé yín èmi fẹ́ jayé sẹ́ńsọ̀kà mo ti jayé tinúlé àti fẹ́ jayé ìpèrò báyìí ẹ wo ọdún ọ̀rẹ́ la máa ṣe o Owólẹ́wà TV ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa share ẹ ṣe rí nǹkan tó ń ṣe fún mi ẹ ti mọ̀ pé ó ná iná ò ní tán wọ yín o àti gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣàánú wa náà ìfẹ́ owó ò ní tán wọ yín àbùdí tó lókun àbùdí tó lọ́sà ẹnìkan ò kí rí gèlègèlè dí odò lágbára Ọlọ́run ayé ò ní mà ṣe rí yín akú ọdún akú yèdùn Barikade Salao. yes so a ti dé itri tí à ń lọ mo ní kí n gbé Atila jáde kí gbogbo wa ká dára wa ní ara yá torí pé ọdún là ń ṣe ẹ̀mí á dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Atila Ọlọ́run à ń la ice cream yẹn bó ṣe rí pé ó ń lọ gan. Jaiye mi. Barikade Salao. Barikade Salao. Barikade Salao. Èmi á ṣe púpọ̀ o. Àmín àmín. Nínú owó nínú ọrọ̀ àìkú baálé ọrọ̀. Ṣé máa jẹ́ nìyẹn? Àmín àṣẹ. Àní nǹkan tí ẹ ṣe fún Atila Ọlálàwọ̀ nínú alẹ́ ariwo ẹ máa ṣàlàyé ẹ̀ fún mi sẹ́. Kò yẹ ká tún lọ bẹ̀yẹn mọ́. Ká tún gbọdọ̀ lọ bẹ̀yẹn. Mo ní bàbá yín pò. Kárátà ni. But once the best always dey there. Ẹ̀yin ti wá nílé ẹni pé ó lọ fà gan. Ajá wa. À ń fa ajá gidi ni. A kú ọdún o. A ní kí a gbé àlàyé jáde ká bọ́ sí gbòòrò ká ṣe fàájì níwọ̀nba. so fún di èyí mo kí gbogbo yín ìyá Ṣàpọ̀n màámi tíwáìlì o ìyá gbogbo ìyá boys I give you honour and adoration kì í ṣe Ọlọ́run bọ̀ mo gbé fún yín ẹ ṣe gan mo dúpẹ́. Atila bàbá mo mọ̀ pé tá bá tún máa gbé yín wá padà sórí ètò ní agbára Ọlọ́run ọpẹ́ ńlá la máa dù Àmín. lórí ètò. Àmín. ẹ̀yin tí wá nílé ẹ ṣeun gan God will continue to bless you. Amen. ẹ jọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ tájọ sọ ẹ má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa ẹ má gbàgbé ẹ ṣàánú Atila Ọlọ́run á ṣàánú gbogbo wa. God bless you. Unscripted Leto with Jeff Owólẹ́wà. I'll see you on the other side. Please subscribe to my YouTube channel and press the notification button.